Only Jesus TV. Àlọ́ lórí ibú ní ìyá àbèjì àti ọmọ rẹ̀ ó lè family ẹ ti láwọn grandchildren tó ti dàgbà kọlọtọ ó tún sọ ń gbà yẹn ó ní ọjọ́ tẹ́ fẹ́ ṣe marriage ẹ dẹ̀fẹ̀ kọ́ ṣe nínú igbó yẹn tó ń lọ sẹ́kù excuses oríṣiríṣi lẹ gbé jáde ńgbà yìí kálẹ̀mí ni o tí wo eléyìí ò bá sí lọ́wọ́ wọn kò yẹ ká gbàlà gbé fún wọn ó yẹ kó yàgbàlà ta ilé yẹn ni kó má fún wọn ní kọ́bọ̀ ó wá di ẹni wá fáwọn òfò torí kò lè yín kó bẹ̀ fúnra yín lẹ jáde yìí pé eku lé yín ẹyẹ lé yín gòrílà ejò wọ́n nínú gbó kìjikìji ilé tó ń gbé kìnìún yẹn tí mo rí ṣọ́ọ̀pù lẹ́gbẹ̀ẹ́ bẹ̀. wọ́n dẹ̀ ti wá fi wọ́n ti tó tóyìn fẹ́ẹ̀kù wọ́n ti fi súnmọ́ tó yẹn wá títì. ọkọ̀ àwọn single girl bá mi gbé wọn gòkè ó ní yóò jẹ́ ètò gbowó àti Folúkẹ́ ló máa jìyà. ẹ̀ẹ̀kan tí mo ṣiṣẹ́ yẹn mo yá ayọ̀wọ́. Ẹ̀wọ̀n màmá sì fẹ́ fà mí jáde lórí Facebook. Wọ́n ló máa bọ̀ kú o wọ́n ló máa bọ̀ kú o ìwọ àti Folúkẹ́ ẹ̀ gbọ́dọ̀ jáwọ́ o ẹ̀ lè jáwọ́ o ẹ̀yin lẹ́dà ní àjò wọn kí wá ní pé ìkànnì yín máma. Ìkànnì màmá yẹn. Ojú ò sí ní Àgbàlá Gabriel o. Ilé ìkọjá àgbà ó yà mí lẹ́nu o. Ó yẹ ìlẹ́nu báwo ló ṣe wọ̀ gbowó fún lórí péjì ẹ̀ ni. Èmi ò gbowó. Díẹ̀ níwé ẹgbàá tiẹ̀. But àwọn fáǹsì ẹ dáwọ́ náà. Bákàrọ̀. Àwọn fáǹsì ẹ dáwọ́ bákàrọ̀ mọ́ àdéhùn báyọ̀ ẹ mọ̀ báyọ̀ sí. Ebi gangan tí ọmọ ìyá àbèjì wa bá Rónkẹ́ tí mo kọ́kọ́ gbé wá fún interview ebi ò fún sísì ebi ò sanwó ọmọ gọ̀ tí oníta máa. Kọ́lé yẹn 2.4 million ni mo kọ́lẹ̀ láti kó ìyàwó akọ́tù. Mo ti mọ owó láì fún mi. Ó yẹ kí wọn náà jẹgbà ń bẹ gbà yìí ẹ̀pọ̀ tẹ́ jẹgbà ń bẹ tẹ forí kó jábì. Mo kàn mí bí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ìkẹ́ ga o. Ọmọ torí màmá náà fẹnu sí náà lèmi náà ti dáwọ́. Ìyá ẹ̀ wo ló fẹnu sí mo ní ẹ dáwó abẹ́rẹ́ bí mo ṣe ń já Folúkẹ́ pé fi àwọn pípù yìí lẹ̀. Ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹ máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yìí àti bàbí àti gbogbo yín báyìí ó yẹ kí ya lọ gbórúkọ yín sídìí èṣù. Àgbàlá bí Àgbàlá dá o kó túbọ̀ wá sórí Facebook ó ló ń kọ́ dáwó fún wọn kò ní funny because ó máa fa Àgbàlá ẹ̀mí àfẹ́fọ́ because ó lè nìyẹn. Àgbàlá ń fi gbogbo wa rẹ́rìn lọ́wọ́lọ́wọ́ báyìí. Yépa mo ń gbọ́ and that boy on TikTok mo ní èmi ló sọ̀rọ̀ sí i mo ní bá wá bí aláyẹ dáadáa ń kọ́ mi. Ó pẹ̀ ní àdàbọ̀ ìdí ní òtí ẹ̀ mo ní èmi and that boy show me pepper now they are orí mi gbóná wá lórí èyí ọ̀sẹ̀ lè ti mú ní mo. ṣọ́ọ̀tì àdírẹ́sì ẹ̀ ni. ó ti ń tún ṣọ́ọ̀bù látàná. ó ti ń tún ṣọ́ọ̀bù ti pẹ́. Ebi o. Èmi yẹn ti ṣe láì fún kẹ́kẹ́ bá bí ẹ̀ dáadáa kọ̀ dá orúkọ mi má lọ dárúkọ mi tẹ́kẹ́ ẹ̀ ṣe bẹ̀rẹ̀ wá. lọ akínwó ló gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀yin lọmọ ìyá àbèjì wo àti ilé Folúkẹ́. Ebi ọmọ tí Folúkẹ́ fẹ́ gé mo dẹ̀ sọ fún mo tún sọ fún lẹ́yìn pé àwọn pípì yóò ti gbalé fún wọn ní ṣọ́ọ̀bù wọ́n jẹrun wọ́n wá lọ bẹ́ẹ̀. Ẹ wo gbogbo àwọn tá a wà lórí ìkànnì yìí tá a wo fídíò lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ tí gbọ́ nǹkan kan o ẹ wo ó lè kú o ẹ gba pàṣán gidi ní ìyálájé màmá Ẹsábọ́ọ̀dù Akeem ọkọ single mother àti alájà Mewolaka wọ́n wà lórí ètò lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo wọn lẹ máa rí o àti màmá yìí ẹ̀yin tẹ́ bá mọ orúkọ wọn ẹ máa rí wọn náà lórí fọ́nrán tá à ń wò lọ́wọ́lọ́wọ́ yìí ẹ máa rí wọn náà wọ́n jáde wá fún ìyá ìbejì ọmọ aráyé le àti Rónkẹ́ ọmọ wọn nà wọ́n ní pàṣán gidi gan ni o pàṣán gidi gan àti pé àwọn èèyàn wọn téèkì wọn lórí ilé yẹn bákan náà wọ́n sọ lórí ẹgbẹ́ wọn tí ìyá Ẹsábọ́ọ̀dù sọ ti wọ́n pé tó bá jẹ́ pé Àgbàlá Gabriel ò tí ì fún wọn ní ìwé ilé kò yẹ kí wọ́n gbà kí wọ́n tún ní ẹ̀tọ́ sílé yẹn mọ́ ẹ gbọ́ gbogbo àtàdìjọ ń wo fídíò ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ṣé ìyá ìbejì ní right sílé yẹn àbí kò ní right sílé yẹn lóòótọ́ àwọn èèyàn ni wọ́n dáwó jọ tí wọ́n kọ fún wọn kì í ṣe pé bóyá owó wọn ni wọ́n fi kọ́ ṣé àwọn èèyàn ṣé wọ́n lè claim ẹ̀ padà àbí bó gan ló ṣe bó kílẹ̀ yìí ṣe rò sí ẹ̀yin lọ́ọ̀yà ẹ̀yin jọ́jìsì ẹ̀yin tẹ́ mòfin ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin náà dá sí ẹ wò ó jẹ́ fídíò sílẹ̀ fún yín kẹ́ wá wò ó kẹ́ wò délẹ̀ kẹ́ wá rí àwọn ẹlẹ́yà àti yẹ̀yẹ́ àti èròǹgbà àwọn èèyàn lórí ìyá ìbejì ọmọ aráyé le àti ọmọ wọn ẹ bá mi share ẹ̀ ó yá. Kékékéké yìí. Ìyàtọ̀ náà ní èsì ìjọ. Ọ̀gá bá ṣe fún òun tó fẹ́
àbùkù tó fi ń tẹ́ Àgbàlá lọ́jọ́ kìíní àná ìyá yẹn ò mú rẹ ẹyọ kan ó sọ pé ó ṣe dáadáa fún mi o ó gbà mo dúpẹ́ o. inú igbó làwọn wà òun àtẹrunko làwọn tó ń jẹ. inú igbó ọmọ ìṣèjà kékeré tọ́ra àwọn lọ́wọ́ o inú igbó ni o. ẹ wo ẹ̀yin náà lẹ́ẹ̀dàwó fún wọn kò sí nǹkan kan tẹ́ ẹ ṣe sí kí rúro kẹ́yìn má lè bímọ ó wà nínú ìṣẹ́ nìbàdàn tó ń lóyún ta ló lóyún who is the baba baby bí mo ṣe sọ pé Àgbàlá la máa bí léèrè pé ta ń lóyún tó ní Ìbàdàn. ẹ jẹ́ kó lọ bẹ̀rẹ̀ ibi tí wọ́n gbalẹ̀ sí fún bóyá ó dé nígbà tó ṣe pé gbóni bóyá kó lè sún ọkọ. tó yẹ kó lọ bẹ̀ padà. ó fẹ́ padà sọ́dọ̀ ọkọ ẹ̀ sọ wọ́n dẹ̀ gbalẹ̀ bóyá àwọn náà ló máa mọ bàtà ni bàbá bébì. ṣé wọ́n kówó ilé ṣọ́ ti kówó ilé yẹn fún wọn. mi ò tiẹ̀ bá wọn dá sọ́ọ̀ mi ò tiẹ̀ mọ̀. Àgbàlá jáde pọ̀ ti kówó ilé fún wọn. Àgbàlá bá sọ pé òun ti kówó ilé fún ẹjọ́ kí ló tún kù ṣé ní wọ́n ṣe wà yìí èdè tó pa mọ́nàmọ́ná kú kọ́ lọ́mọdé ògbó kó náwó gan wọn mi tó wà because a ò lè fẹ́ wọ́ sí Àgbàlá gan lóun fẹ́ jáde pé òun fẹ́ gbowó ayé gan ò lè dá. so Àgbàlá òkè pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n ẹ̀wọ̀n retí ẹ̀wọ̀n mi Àgbàlá ò dá o ṣé ní kó tó rí pé Àgbàlá bẹ̀rẹ̀ dáadáa òdòbodòbò yìí Àgbàlá ṣe dáadáa àwọn ibi tó ṣe dáadáa ó yẹ kí ayé ó sọ gbà yẹn mo dẹ̀ sọ nínú àgbègbè ó ṣe dáadáa o ó kọ́lé wọn nínú igbó ni ṣọ́ọ̀bù wà ń bẹ̀ wọ́n Rónkẹ́ sọ pé gbogbo ọjà tí wọ́n rà gbogbo dírìsì yẹn ó ló bàjẹ́ Rónkẹ́ ò lè kiri ẹ̀ lọ kó tí kò má bàjẹ́ kó máa tajà kí wọ́n àtìyẹ́ ìjọ máa jẹun. ìgbà yẹn náà mo gbọ́ pé márùwá yẹn gòfin lásídẹ̀ǹtì tó kúrò pé. bẹ́ẹ̀ ni Àgbàlá ra mọ́tò fún ya àbẹjọ ọmọ aráyé ni wọ́n gbé mọ́tò fún ó ní mọ́tò yẹn ò dáa ó ní mọ́tò yẹn ò dáa. ìbí o mọ torí ọmọ Rónkẹ́ yẹn ó yẹ kán yẹgi fún ni mo ti sọ ní last night ó yẹ kán yẹgi fún ni bàbá ìfọ́sẹ̀ ẹgi. ó yẹ kán yẹgi fún ó ti wá tẹ́ gbogbo àwọn èèyàn ti gbá iṣẹ́ yẹn lórí ibi tí ó wà tọrọ owó lọ ní ìsìn ẹjọ́ ní kó ṣe tó ó ṣe màṣá láàrú kan yìí ó ṣe màṣá láàrú pé 70 ní ìyá ìkíní kan yèbí ìyá yẹn náà ròjó dìde wípé òun lè ṣe tíátà o ara àwọn yá o ẹ̀jẹ̀ lórí dìmẹ̀ǹtíà. ṣé yẹn ní wọ́n gbé ẹ̀jọ̀ ṣé àwọn tẹ̀sí máa mi ọ̀rọ̀ ọ̀yàn ojú wo lẹ wá ní sọ fáwọn tampan àwọn tampan tó wà ní sọ́ni pé mọ̀mọ́ ọ̀bọ̀ tí Folúkẹ́ sọ pé Folúkẹ́ tampan á máa lo location. bẹ́ẹ̀ bá fẹ́ gbárí tọ́nù gbà mí àmọ́ yíwọ́ ọmọ mi ni ó gbárí tọ́nù yíwọ́ ni mí ò ní yíwọ́ ọmọ lọ́wọ́ bíkọ́sẹ̀ tó bá dé. ẹgbẹ́ géèmù ni Folúkẹ́ wá gbá tí mo sọ lẹ́yìn ẹ̀rẹ́ ní dáná bó sí á ni ẹ́ kọ́ tí mo sọ lẹ́yìn ẹ̀ nìyẹn. Thank God for something. Thank God for something. Wípé it wasn't my life. 1, 2. Mo sọ gbogbo ẹni mo fi sọ wọ́n wà láyé. When they were with Àgbàlá Gabriel, I was sending money to them. I never told them to move. I didn't come to the platform to beg for money for them. Màmá ń bẹ̀ mí lẹ́yìn. Àti Folúkẹ́ ẹ má ṣe wọ́n lóore mọ́. Ẹ ní ìdàkí sọ ẹ fẹ́ mi. Màmá ń bẹ̀ mí lẹ́yìn. Màmá ń bẹ̀ mí pé kí n fáwọn lówó lẹ́yìn. ẹ má àgbà ìsìta Folúkẹ́ pé kí Folúkẹ́ má ṣòro mọ́ o. Àwọn fámìlì yẹn ó wọn duty of care. ọ̀rọ̀ sísá Folúkẹ́ Akíìmù àti Màmá Esabod òun ni wọ́n padà wá tó wọ́n ti kúrò lọ́rùn Àgbàlá àwọn ló wọ́n ti tẹ̀lé wọn lọ sí. That is to say yàyàgé tí màmá dágbáre di àgbáre sista Folúkẹ́ AK àti Màmá Esabod àwọn ni bàbá àsìkò tí màmá bá dàgbà. bí o bẹ́ẹ̀ ni ẹ sọ́wọ́n mọ́jà kọ́ tèmi mọ́ o. ẹgbẹ́ èmi kọ́ èmi sì lọ́wọ́ mo ti lọ́wọ́ kò ní ẹ̀pẹ́ ẹ̀tú. Bẹ́fùrọ̀ ní ẹ̀fẹ́ ẹ̀tú. màmá ẹ̀yẹ ní òun bẹ́ẹ̀ nílé jẹ kó bó nílé mu kó wáyé ẹ má bí kó ṣe bí òwe o màmá ẹ fẹ́ kí n sẹ̀ àjọ ní ọdún àjọ bá ṣe wọ́n ní màmá. ni ìyá tó bá ti dàgbà ní o. Akeem sọ yẹ kó máa pòwe níwájú adájọ́ àgbà. ẹ má bínú mo mọ̀ ike overall ni. màá tún fi àmì fàágùn sínsìn ní ìdájọ́ tí mo fẹ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. ó máa wà ga ọlọ́mọ jẹ́ ká dọ́kọ̀ délé. tẹ́bà ìjọ ti di olúwa àbí tẹ́bà yẹn ṣàánú. olórí ẹ fàdá wọn. nígbà rẹ agbẹjọ́rò ìjọba tó ọkọ tẹ́mi fẹ́ sọ nìyẹn àti sista Folúkẹ́ àti Akeem àti Màámi Aláṣàbí aka Esabod àwọn mẹ́tẹ̀ẹ̀ta kò sí. Mama na mafia of Dublin. ó dà pé mo máa yọ ìkarahun ògbìn jáde fún gbogbo yín ẹ tèmi lẹ o. Folúkẹ́ àti ọkọ single mother ní my lord. Màámi kí ni tẹ́ fi yọra yín. torí pé ibi tí ní kọ́ má dàwó lákọ̀ọ́kọ́ wọn ọ̀gbọ́dọ̀ sí mi lẹ́nu ni mà.
Màmá ẹ̀yin kọ́kọ́ pè wá sọ̀rọ̀ yìí. Ẹ̀yin kọ́kọ́ pè wá sọ̀rọ̀ yìí. Folúkẹ́. Màmá náà tọ́ ni bàbá ilẹ̀ kọ́kọ́ pè wá. Ilẹ̀ kọ́kọ́ pè wá o. Ẹ máa yọ àdùkò ní dá fún Rónkẹ́ tó kó mi sí ọyọ ọjọ́ òní. Màmá ilẹ̀ kọ́kọ́ pè wá lóòótọ́ oníkẹ́jọ dákúndà bá wa ṣàánú wọn o. Okay, you do show, abi you no do show. Bó ṣe ṣó wà ṣe. Abi Folúkẹ́, you grant interview, abi you no grant interview. Mama support your show dey YouTube. I go bring am come court. You are blogger ni. Wàhálà ìṣẹ́rí ọ̀rọ̀ yẹn ó ń dùn mí gan. Nǹkan tá lè fi pálọ̀ lélẹ̀. Bọ̀ Agbala Gabriel ó jẹ́ ìrànlọ́wọ́ lára yín ṣá ká má parọ́ ká má jẹ́. Wàhálà ẹ gbà bẹ́ẹ̀. Àti Folúkẹ́ ẹ má parọ́ ìgbà tẹ kọ́kọ́ gbọ́ ṣojú yín kọ́kọ́ blọ̀ àbí kò blọ̀. Àlèrè ní ọ̀tẹ́ẹ̀dì. Ìgbàgbọ́ ọjọ́ tó ti pẹ́ ló tó máa gbé jáde ògùn mi. Máa dé aláṣàbí ṣé ẹ̀sùn mọ́jú ẹ̀bẹ́ ẹ̀sùn mọ́jú gbà tẹ gbọ́ pé kíláìsì yín ti lọ Ìbàdàn. Ìlú mọ̀ ní ìtìjà náà ni wọ́n yọ òun ló wá jẹ́ pé wọ́n yọ gbogbo wọn wò. Ilé lábọ̀ sí ní oko. Wàhálà ojú èjú tí. Kí ló ṣe sísá Folúkẹ́ tí wọ́n sáré lọ lé yẹn láti lọ kọ̀ǹfà ṣé ẹ̀sùn mọ́jú. Ó ṣọ̀kù wọn ni breaking news. Ẹgbẹ̀lúwà mi. Bàbá tí lọ́mọ pé. Àní gbogbo wa pátá àti sẹ́ńdì Black Maria ló sì máa gbé gbogbo. Jẹ́dí kẹ̀ màmá ẹ má kà mí mọ́ wọn. Ṣé o analyse àbò analyse? Ẹ jọ̀ọ́ ẹ má bínú o, ìbéèrè kan ni mo fẹ́ béèrè lọ́wọ́ Folúkẹ́ Dáramọ́lá Big Aunty àti ọkọ àwọn single mother tí wọ́n bínú wípé ìyá àbèjì ọmọ aráyé lè pé ó padà sí ilé tí Àgbàlá Gabriel kọ́ fún. Ìbéèrè tèmi fẹ́ béèrè ni pé nígbà tí ẹ fẹ́ mú ìyá àbèjì ọmọ aráyé lè kúrò ní Àgbàlá Gabriel, kí ni ìyá àbèjì sọ wípé ó ń ṣe òun gangan níbẹ̀? Ṣé ó sọ wípé Àgbàlá Gabriel fẹ́ bọ́ òun sùn ni? Ṣé ó sọ wípé ẹ̀fọn ń jẹ òun jù ni àbí kòkòrò ń jẹ àwọn jù? Ṣé ó sọ wípé ilé yẹn dẹ́rù bà ó ni àbí Àgbàlá Gabriel ó fún àwọn ní quick notice pé káwọn kúrò ńbẹ̀? Kí ni ìdí tí ẹ fi mú màmá kúrò níbẹ̀ yẹn, tí ẹ fi wá gbé lọ s'Èkó, tí ẹ lọ sọ di tenant, tí ẹ lọ sanwó, tẹ wá dà wípé ẹ wá béèrè lọ́wọ́ wọn pé ṣé wọ́n á lè máa san owó yẹn lọ tí owó rẹ́ǹtì bá tán? Dẹ́ mo gbọ́ rúmọ̀ ńgbà yẹn, mi mọ̀ bóyá Rónkẹ́ ló sọ ọmọ ìyá ìbejì ọmọ aráyé lè mí mọ̀, because torí Ọlọ́run yìí ò gbọ́dọ̀ sọ nǹkan tí ò bá mọ̀. Ṣùgbọ́n mo kà níbì kan tó sọ wípé Àgbàlá Gabriel make advances pé ó fẹ́ máa bá òun sùn. Now tí wọ́n ti padà síbẹ̀, ẹ jẹ́ béèrè lọ́wọ́ Rónkẹ́ tó bá jẹ́ lóòótọ́ ló sọ, tí ò bá jẹ́ wípé tó bá jẹ́ pé kò sọ, ẹ gbójú kí Rónkẹ́ gbójú kó má bínú. Ṣùgbọ́n tó bá jẹ́ pé lóòótọ́ ló sọ wípé Àgbàlá Gabriel ó fẹ́ bóun sùn, tó nígbà tí gbogbo yín sọ wípé ó fún kan èèyàn lóyún, ó fẹ́ bẹ́yàn ọkọ sùn, tí gbogbo yín jáde fún, mo fẹ́ béèrè lọ́wọ́ Rónkẹ́, ṣé Àgbàlá Gabriel pípadà tó tún padà síbẹ̀, ṣé Àgbàlá Gabriel ò tún sọ pé ó fẹ́ bẹ́ẹ̀ sùn mọ́, àbí Àgbàlá Gabriel ti wá di àtúnbí? Then oh my goodness, then ilé tí ẹ̀ ń pariwo fraud ló ń fi ilé yẹn ṣe, ó kí ló dé tó ń kọ́lé sí ọ̀dọ̀ ara ẹ̀, kí ló dé tí ò kọ́lé sí Lẹ́kí, kí ló dé tí ò kọ́lé sájà, kí ló dé tí ò kọ́lé sí Ìkòyí ní Dolphin Estate tó jẹ́ ọ̀dọ̀ ẹ̀ ló ń bá wọn kọ́lé sí? Ṣé ìgbà tẹ́ débẹ̀ ṣé ẹ̀ tí bá another occupant bẹ̀, ṣé wọ́n ti tà? Àgbàlá Gabriel ò lé yín padà kó sọ wípé kò sáyè fún yín bí màmá. Everybody mọ̀ nǹkan tó ṣe. Ọlọ́run á dáríjì everybody. Ṣùgbọ́n kinní kan ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀, ọ̀tẹ̀ ó máa ń tẹ̀yàn ni. Inú mi máa ń dùn tán bá ń dìtẹ̀ mọ́ mi. Inú mi máa ń dùn gan tán bá ń dìtẹ̀ mọ́ mi. Ẹ̀rù ń bà mí tí gbogbo wọn bá péjọ báyìí, tán bá dóṣìírí, tán bá ṣe ìpàdé mi, ẹ ṣe báyìí, ẹ má bá sọ̀rọ̀, ẹ má ṣe kinní kan. Inú mi máa ń dùn nítorí wípé mo mọ̀ pé látijọ́ táláyé ti dáyé, ìgbẹ̀yìn ọ̀tẹ̀ ò kì í da. Sórí ìwọ tán dìtẹ̀ mọ́, ìwọ ló máa pè wọ́n jókòó pé ẹ ṣe sùúrù, ẹ má bára yín jà. Eléyìí ò ṣọ̀rọ̀ religion, tá bá ní ká mú ti religion wọ̀, à sọ wípé Ọlọ́run sọ wípé wọ́n ò kóra wọn jọ.
ṣùgbọ́n ìmọ̀ wọn kì yóò dúró. Ìyẹn gan èpè tí Ọlọ́run ó ní wọ́n á wọlé ní wọ́n á gba wájú ẹ̀ lẹ́ẹ̀kan ó ní wọ́n á gba ọ̀nà méje sá kúrò. You know, Ọlọ́run tún sọ wípé òun kórìíra àwọn alábòsí. Mi tún sí ìmúrí lè jẹ́ but the law of karma, the law of nature ọ̀tẹ̀. Tẹ́ni bá tán dìtẹ̀ mọ́ tó rojọ́ mọ́ tó bá lè ṣe sùúrù kì í pẹ́ ojú ló pẹ́ sí ìgbẹ̀yìn ọlọ́tẹ̀ títẹ́ ni ẹ̀sìn ni ìwọ ni wàá tún wá máa sọ fún wọn wípé ẹ má jà kò tó bẹ́ẹ̀. Ọba tó ń gbèjà oníjà tẹ́rù gan máa ń ba oníjà. Mẹ́wọ̀ọ́ lákà lórúkọ tèmi Aya Àdìsá. Ọ̀rọ̀ mi lè yàtọ̀ sí ti yín o lórí ọ̀rọ̀ Ìyá Ìbejì ọmọ aráyé le àti Adérónkẹ́ ọmọ rẹ̀. Àkọ́kọ́, ṣé Ìyá Ìbejì ọmọ aráyé le wọn lẹ́bí kankan ni? Ẹ̀yin tẹ́ ń bá wọn sí tẹ́ ń ràn wọ́n lọ́wọ́, Folúkẹ́ Dáramọ́lá, Àgbàlá Gabriel, Ìyálájé courtroom, ẹ̀yin tẹ́ ń ràn wọ́n lọ́wọ́, ṣé notice pé Ìyá Ìbejì ọmọ aráyé le wọn lẹ́bí kankan tó tiẹ̀ lè bá wọn sọ̀rọ̀ tọ̀rọ̀ pé wà tí wọ́n ń wù yẹn kì í ṣe ìwà tágbàlagbà tó ní làákàyè máa ń wù. Ọ̀rọ̀ wọn ò yé mi understand wọn rárá. Bí ìgbà tẹ́ pé wọ́n ń fi àwa èèyàn powó ẹ wo orú ihun tí Folúkẹ́ Dáramọ́lá ń ṣe fún wọn ká ní pé ẹlòmíì ní á ti stop ẹ̀ tipẹ́. Ó ti ń tọ́jú wọn ever before kan tó lọ s'Àgbàlá Gabriel lọ bojú ẹ̀jẹ̀ bí ìgbà tí wọ́n ti ẹ̀rọ orí ń bì kankan rí. Nígbà tí wọ́n máa kọ́kọ́ lọ s'Àgbàlá Gabriel wọ́n sọ̀rọ̀ ń bẹ̀ bí ìgbà tẹ́nì kankan ọ̀ràn wọn lọ́wọ́ rí. Òun ló fà bínú Folúkẹ́ àkọ́kọ́ sí náà kò tún dáwọ́ dúró láti máa ràn wọ́n lọ́wọ́ nígbà táwọn èèyàn bẹ̀. Ẹ tún wá nínú gbóná kọ́lé fún yín ebi ń pa yín. Folúkẹ́ Dáramọ́lá yẹ ká mọ̀ pé gbogbo bí wọ́n ṣe wà l'Àgbàlá Gabriel yẹn ni wọ́n máa ń pè ebi ń pa wọn wọ́n fẹ́ rògùn wọ́n fẹ́ ṣe kinní kan tóun tún máa send sí wọn. Kó tó wá di pé gbà tí Àgbàlá Gabriel ṣẹ̀sìn ní February àwọn náà wá jáde mo sọ gbà pé ṣàkókò ìlọyẹ kẹ́ jáde bẹ́ẹ̀ bá jẹ́ni tó mọ rere nígbà tí àkókò tí Àgbàlá Gabriel tí ń ṣẹlẹ́yà lọ́wọ́ lórí afẹ́fẹ́ ṣé gbà ìlọyẹ kẹ́yìn náà jáde wípé ìyà ń jẹ̀yìn náà kíní kan ṣẹ̀yìn náà. Ẹ wá jáde nìyẹn wọ́n tún wá gbalé fún yín tán ẹ̀yin wá lẹ́nu láti máa sọ ẹ fẹ́ padà sílé yín ilé yín ni ilé wo bàbá yín rà fún yín ilé wo lẹ fowó yín kọ́ sílẹ̀ ṣé ẹ lẹ fowó yín kọ́ sílẹ̀ ẹ̀yin lẹ fowó yín kọ́ sílẹ̀ ẹ jẹ́ mọ̀ ń tẹ̀ ṣe. Tí àwọn èèyàn bá bínú tán pẹ̀lú ọ̀rọ̀ tẹ́sọ yẹn ẹ wo wọ́n padà gbé yín lọ ìyá mọ́jálẹ́sọ ni torí kò sẹ́ni tí ó tọ́jú yín. Ẹ̀yin tẹ̀ lẹ́nìkan tẹ wá ń ṣe rádaràda téèyàn bá lẹ́nìkan tó bá dàdà rí èèyàn tí Ọlọ́run rán sí ó máa mọ nǹkan tó ń ṣe ni. Ṣé tá a bá ní mọ̀mọ́ ń ṣarán ṣé Rónkẹ́ náà ń ṣarán ni. Irú rádaràda wo èèyàn. Ìyá yẹn ẹ̀yin ẹ súnmọ́ wọn dáadáa ẹ rí i pé onílọ́jìkì kan ọgbọ́n kan ni wọ́n ń dá tí wọ́n fi ń towó jọ if not so ọ̀rọ̀ tútù wo lẹ́yìn rò pé wọ́n lè sọ fún nílé ó tún wá jẹ́ lẹ́kọ̀ọ́ tí ò lé wọn lé tí ó fi fún wọn lóyún nínú owó wọn tó fi gba 500,000 láti padà síbi tí wọ́n wà tí wọ́n ní Folúkẹ́ ti Rónkẹ́ wọ́n ló ti nílé ọkọ̀ kan lọ ṣọ́kọ̀ tún lé padà ni àbí mọ̀mọ́ nìkan ló ń dá kó lọ ẹ kó sì dànù kẹ kó bó ṣe ń ṣe yín lọ ẹ yá sí lórí afẹ́fẹ́ gbogbo owó lè tán já fún yín everybody fẹ́ gbogbo wọn padà ilé yín lé yín tẹ wá pariwo yẹn ká mọ̀ rí ibi tí ilé yín bá wà nonsense. tó ẹ̀rí pò gbẹnu tán báyìí ẹ ṣé owó pàtàkì jọ wo fídíò yìí pátápátá ẹ kú ìnáwó dátà Ọlọ́run yóò túbọ̀ máa bùkún fún yín iná ò ní tọ́wọ́ yín o òkè lọ́wọ́ yín yóò máa lọ ẹ ti rí tèkì àwọn èèyàn báyìí ibi táwọn èèyàn tí wọ́n ojú tí wọ́n fi wò ibi tí wọ́n gbé ọ̀rọ̀ yẹn ti sí pé kò yẹ kí Ìyá Ìbejì kò yẹ kó lẹ́tọ̀ọ́ sí ilé yẹn mọ́ pé ṣé àfẹ̀kàntẹ́lẹ̀ wọn ò ní tẹ́ǹkọ̀ bọ́nu lé yẹn ṣèbí àwọn èèyàn ló dájọ́ fún wọn so tí wọ́n dẹ̀ ti fi wá wọn ti fi hàn pé wọn ṣẹni tó mọ yìí nǹkan àfibiṣó lóore ni wọ́n ọ̀dàlẹ̀ ẹ̀dá ni wọ́n pé kò yẹ kí ilé yẹn tún tẹ̀ wọ́n lọ́wọ́ mọ́ ṣùgbọ́n ẹ wo ọ̀rọ̀ ilé ayé yìí kọ́lọ́n kó ṣàánú fún gbogbo wa ni so mi wàá mọ ohun tẹ́yìn náà rí sí ohun tẹ́ bá rò lórí ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ ká gbọ́ ní comment section ẹ ṣeun ẹ bá wa share yóò dára fún wa ẹ like comment bákan náà láìpẹ́ a ó tún padà wá ní àlàáfíà.